ọ̀pọ̀ ń bẹ ọ̀rọ̀ ọjọ́ mi ni ìwọ tó bá fẹ́ sọ pé sufi ò dáa mú date mú venue gba hall kò rẹ̀ gba instrument tó dáa káàdà invite àwọn èèyàn ká ṣe pósà àtàsọ́wùfù huwa al-islam al-islam huwa tasawuf ẹ bá a ṣíà rẹ̀. alamin alhamdulillahi zil kibriya wal jabarut wal malakut alhamdulillahi الذي بنعمته تتم الصالحات والصلاة والسلام على رسول الله المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين ọpẹ́ni fún Ọlọ́run ọba àpìnlẹ̀ tí ọba nkankan kọtọ máa jọlọ́run tí nkankan ò tí ì sí wa huwa hayyun qabla kulli hayyin وهو حي بعد كل حي وهو حي بعد كل ميت وهو حي لم يرث الحياة من أي حي سبحانه وتعالى أما يصفون ọpẹ́ni fún Ọlọ́run náà ní ṣókí ní tàárọ̀ yìí kò ní pọ̀. I stand to be challenged. Gbogbo ẹni tí ó bá fẹ́ ṣe debate tí ẹ̀kọ́ ẹ̀gbẹ́ alladhi ba'un tawil tí ọwọ́jà rẹ̀ gùn wa lahu nadharun amik tó sì ní àríwòye tó jìnnà gan. Ashabu an-nadhari ath-thaqib àwọn tí wọ́n mọ̀ nǹkan wò dáadáa anybody tó bá lè ṣe debate lórí pé kí náà ń pè ní atasawuf ǹjẹ́ islam ní sufi ǹjẹ́ bídíà ni I stand to be challenged anybody mo dẹ̀ tuntun sọ sufi òun náà ni al-islam islam fúnra rẹ̀ tasawufu ni tí ò sí yàn jíjà ń bẹ alimahu man alimahu wa jahila anhu man jahilahu ẹni tó bá mọ̀ mọ̀ ẹni tí ó sì mọ̀ kó mọ̀ àmọ́ lọ́wọ́ ní fasalu ahla dhikr in kuntum la ta'lamun ntẹ́ ẹ̀ bá ti mọ̀ ẹ bèrè lọ́rọ̀ àwọn tó mọ̀ kí a wá kó mímọ̀ jáde pé ṣe tasawufu ṣe bídíà ni ká wá kó jáde anybody nínú àwọn tí wọ́n ń tẹnu àbùkù bá sufi pé sufi o lẹ́nu tí wọ́n lọ́hùn ni wọ́n ní ọ̀nà àánú ni wọ́n ní sufi o wọ́n ní kò sínú islamu alẹ́ alikuwa ẹni tí ń sọ̀rọ̀ yìí òun gangan fúnra ẹ̀ sufi yun atawala o jayila anafsi kódà bó ti àjẹsí pé kò mọ pé òun gangan sufi lòun kò sí ọgbọ́n tó fẹ́ fi ṣe islamu tó ní ṣe tasawufu pẹ̀lú ẹ̀ torí pé kí náà madmunu maana rẹ̀ kí náà ń pè ní atasawuf kí ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn owó náà gbé kalẹ̀ ṣé àgbékalẹ̀ ní ṣàgbélẹ̀rọ ni ìgbà wo ló bẹ̀rẹ̀ anybody tó bá fẹ́ ṣe debate I'm available anywhere any secure place tó bá ti wà secured tí o sì léèbù nú sọ tiẹ̀ kémi oppose pé n tó sọ yẹn kò rí bẹ́ẹ̀ kémi náà sọ tèmi náà kí wọ́n náà oppose yẹn kò léèbù nú àmọ́ tó bá rí òdodo nínú tí mo sọ dandan ni kò gbà lè anna al-haqqa la yaktalif tèmi náà bá rí òdodo nínú tí wọ́n náà sọ èmi ò gba akhuzu mubashara láì ní fagùn atasawufu kẹlima sufi yẹn ó dá wa lálẹ́ kódà àwọn èèyàn lẹ́lómi tiẹ̀ ní gbogbo ẹni tó bá ti ń ṣe sufi ọmọ náà ni lẹ́nu tiẹ̀ lọ́hùn dáàdi yín ló ń pín iná àbọ̀lọ́hùn kọ́kọ́rọ́ àlìjẹ́nà lé dáàdi yín lọ́wọ́ ẹlòmí ò ní gbogbo ẹni tó bá ti tẹ aṣọ wíìrìdì ó ti dọmọ náà iná bò ó tó bá pe àwọn yẹn lọ́mọ náà kí ló fẹ́ pe àwọn Boko Haram tí wọ́n wọnú mọ́ṣáláṣí lọ tí wọ́n ju bọ́ǹbù síbẹ̀ tí wọ́n wọnú chọ́ọ̀chì lọ tó ń ju bọ́ǹbù síbẹ̀ kí ló fẹ́ pe àwọn tó bá pe ẹni tí ń fa tẹ̀sùwà àti ń ṣe wíìrìdì ní ẹlẹ́bọ tó ń pè ní kèfèrí kí wá lọ pe ẹni tó wọnú mọ́ṣáláṣí lọ kí nìkan tó ṣẹlẹ̀ bí Zealand bí ọdún mi 5 sẹ́yìn tó sì pa èèyàn tó 200 plus tó yìnbọn fún gbogbo àwọn èèyàn báyìí ó fẹ́ lè pè yẹn lọ́mọ àlùjànnà ní tí ò bá yí ọkọ̀ yí ọ náà nù àtasọ́wúfù huwa al-islamu huwa àtasọ́wúfù tó o bá mọ̀ fas'al ahla dhikri alladhina lahum ba'un tawil àwọn tí wọ́n ní ìmọ̀ nípa ẹ̀ bí wọ́n lè rí tó bá mọ̀ ẹ má convince àwọn èèyàn
ní tí wọ́n ṣe nu súfí oníbàjẹ́ lè wà náà onísúfí kò síbi tí ò sí àwọn tí wọ́n ń pera wọn alladhina yuzakuna anfusahum tí wọ́n láwọn làwọn dájẹ́ lómi ìlọ yìí tí wọ́n ń pera wọn lórúkọ tí Ọlọ́run sọ wọn tánàbí ò sọ wọn sọ pé àwọn ní alùsùnà tó yá sí pé gbogbo wa náà ní alùsùnà alùtasawufu alùsùnà ní gbogbo ayé gbogbo mùsùlùmí torí tí súfí fẹ́ kó ẹ náà ní àfọ̀mọ́ kò ní kó ẹ jù bẹ́ẹ̀ náà lọ màá wá kó tíra jáde màá wá sọ ọ̀rọ̀ àwọn àfà ní àwọn àfà ńláńlá náà tíra tẹ́yìn kó dání ìmọ̀ yóò ẹ̀rí jáde mbẹ́ pé Ibn Taymiyyah sọ báyìí Ibn al-Qayyim àfà àgbà Ibn al-Qayyim al-Jawzi ó sọ báyìí Sahih Bukhari Sahih Bukhari tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yìí mú jáde nínú ẹ̀ pé ya n tó sọ ń pa tasawufu lélẹ̀ n tó ọba máa ọ̀ mọ́nu kí ọmọ fẹ́ lò kẹ́límà tasawufu ẹni tí wọ́n ń ṣe é lè máa ṣèbàjẹ́ o ẹni bó ti já sí pé nínú onísùnà ẹ̀rọ oníbàjẹ́ nu wọn ẹ̀rọ oníbàjẹ́ nínú onítàsọ́wùfù náà òun ló ń ṣèbàjẹ́ tàsọ́wùfù kọ́ ló kọ́ níbàjẹ́ onísùnà tẹ́ bá rí tó ń ṣèbàjẹ́ sùnà kọ́ ló kọ́ níbàjẹ́ òun ló ń ṣèbàjẹ́ fúnra rẹ̀ for example sì tẹ́ bá rí onísùnà tó ní ìgbéraga alladhi yamshi fakharan tí ó máa rìn ní fáàrí tí ó máa ṣe dẹ kò ń ṣe sùnà ló kọ́ ní rìn fáàrí o òun gangan fakhur oníyànrán ni lọ́tọ̀ tọ̀bí yà nìyẹn tẹ́ bá rí onísùnfì náà tó náà ṣe kíní tó kù díẹ̀ káàtó tàsọ́wùfù yẹn kọ́ ló kọ́ torí pé Maulana ní tariqatuna hadhihi mabniyatun ala al-kitabi wa sunnah oni ojú ọ̀nà tí wà yìí o tí a fi ń ṣe àfọ̀mọ́dọ́dọ̀ Ọlọ́run yìí kò sí nǹkan kan bẹ́ẹ̀ tó ju kí l'Ọlọ́run wí kí l'Ànábì wí ẹni tó bá ti ká láfa méjèèjì yẹn ìfẹ́nú ẹ̀ lásán ló kù sí ní tó bá wá rí tán ṣe nu túnṣúfì tí ò bá súnfì mú jáde yájọ ṣàlàyé ẹ̀ fúnra wa mo gbọ́ tí kan sọ̀rọ̀ nípa wahdatul wujud kò yé ẹni jáde jẹ́ kájọ ṣe debate mo free kó sì má lè bunú kí wọ́n jẹ́ oyè ẹ pé ìwọ gẹ́gẹ́ tó ń sọ̀rọ̀ máa claim ẹ̀ fún ẹ máa dẹ̀ prove ẹ̀ fún ẹ pé ní súfì nìwọ náà ṣé ti yé bẹ́ẹ̀ ètí mo mú wá láàárọ̀ yìí nìyẹn I stand to be challenged atasawufu huwa al-islam al-islamu huwa atasawufu kò sí bó ṣe fẹ́ ṣe o ní tí súfì ń kọ́ wa ní àfọ̀mọ́ yóò kọ́ lásọ̀mọ́ bukratan wa ashiyan àfọ̀mọ́ láàárọ̀ lọ́sàn lálẹ́ yóò gbé ẹ súnmọ́ lọ́hùn kò ní fẹ́ kó fọ́ lọ́hùn lẹ́gbàá kankan tàsọ́wọ́fọ́ wa gba ogun tó pọ̀ lọ́wọ́ rẹ níwà bàjẹ́ gbogbo ẹni tẹ́ sọ pé àwọn onísúfì kì í kírun bóyá àwọn tàdúgbò yín ni kì í kírun ẹni tí kì í bá kírun tó sì jẹ́ mùsùlùmí kò sórúkọ tá a fẹ́ fún tójú kèfèrí lọ torí pé kò sí ìyàtọ̀ kan láàrin kèfèrí àti mùmíní illa bis salat ìrun kíkí ló mọ ìyáza àwọn méjèèjì gbogbo ẹni tó bá sọ pé òun ṣe tàsọ́wọ́fù àbó òun rí Ọlọ́run débì kan àbó òun gbọ́ tàsọ́wọ́fù yé débì kan ṣe pé òun ti jùrún lọ ẹ sọ fún pé kèfèrí ni bi kulli saraha yọ̀n tabaru káfíran gbogbo ẹni tó bá sọ pé akíní kan ló ń gbójúlé àsálàtù kan ló ń gbójúlé tó jùrún lọ ẹ̀sọ́ ń pé kèfèrí ni sàkó síbi tó ti fẹ́ nákìdù pé tàsọ́wọ́fù kì í ṣe ìsìlámù ẹni tó ń ṣe ní kábáwí kí ló ń ṣe ibo ló ti rẹ́rìí eléyìí bó o lè lè ṣe jẹ́ tí ń já sí pé àwọn tá a gbà lọ́dọ̀ wọn yẹn wàláì hunafa àwọn ẹni mímọ́ ni wọ́n hunafa wọn ìgbòbìnrin olóbìnrin wọn ìgbésẹ̀ lé ní tí o bá jẹ́ tiwọn wọn ìjẹ haramu wọn ìsọ fóṣù wọn ìsọ̀rọ̀ bàjẹ́ lẹ́nu wọn ìṣe onígbèraga wọn ìṣe olè wọn ìṣe alákúnjẹ wọn ṣe alárìnká wọn ṣe lójú kòkòrò no àwọn táwọn wí àwọn yẹn zuhadu àwọn tó ń ráyé tán sáfáyé tí gbogbo nǹkan wá bá wọn báyìí tán sá fún pé a nídìí ẹ̀jà rí gbogbo ń tá jẹ tá lọ tá dọdọ Ọlọ́run tọ́lọ́wọ́ mọ̀ sọ pé bó ló ṣe jẹ́ àwọn òfẹ́ ìyẹn lẹ́fì lẹ́lómi inú wọn tó yẹ pé aṣọ kan ṣo ló lò tí wàhálà hayati ayé lómi inú wọn tó yẹ sí pé gbogbo nǹkan ni ó yẹ kó ní tó sì fi gbogbo ẹlẹ́pìn ìfẹ́ ẹ̀rí inú wọn tó kù nínú ìlú tó bọ́ sínú igbó ẹwà fáńdá salati ṣéwù wallahu ya'simuka minan nas la takhafu darakan wala taksha wala hawla wala quwwata illa billah Maulana ṣéwù dá salati yawmun la yamini kìí ṣe oògùn náà ṣe débẹ̀ o nítorí pé yawmun la yamini ni pé àṣẹ ọlọ́run ò bí mo ti fẹ́ kó rí lónìí yóò sì rí bẹ́ẹ̀ tí ò ní díjọ́ kejì ṣé ti wọ́n ṣiṣẹ́ débẹ̀ ni o àwọn ìbẹ́nu wọn tó yẹ sí pé tọmọ bá ń gbóná tí wọ́n bá gbé ọmọ yẹn sáyà lásán kì í ṣe pé wọ́n fún lómi wọ́n fún lóògùn lò wọ́n fún paracetamol àwọn ti di compressor tí nǹkan bá ń háì tó ń gbóná wọ́n kàn gbé sára báyìí níyàn sì tutù lẹ́ẹ̀kan náà wọ́n ti bá ṣe débi pé tí èèyàn bá ń ṣe gángan támákà fọ́ lélẹ́rí báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo àǹjẹ̀nú tí mẹ́la yóò sá jáde kò sí ní tájẹ fẹ́ fi wọ́n ṣe kò sí ní tó ṣó fẹ́ fi wọ́n ṣe bó ṣe dọ́dọ̀ wọn yóò gbà sílámù bájẹ́ dọ́dọ̀ wọn yóò gbà sílámù yóò pọ̀ ẹyẹ rẹ̀ kalẹ̀ báyìí Ọlọ́run náà sì débẹ̀ kì í ṣe pé oògùn kankan náà ṣe débẹ̀ fún di eléyìí tó o bá fẹ́ bú onísúfí wàá darapọ̀ mọ́ onísúfí gidi kọ́ wa ṣe súfí gidi tó jẹ́ súfí ti Islam irú ẹ̀ ni wọ́n lọ ṣe fún Imam Ghazali níjọ́ tí wọ́n lọ rí kó fún tó promise ẹ̀ ní gbogbo nǹkan kódà wọn làwọn fi jọba àlù wọn ni kó wá bá wọn tako súfí tọ́rọ mọ̀ pé mọ́kéw gan òun náà ń pè ní Hujjatul Islami Abu Hamidu al-Ghazali
ó ní kí n tó bú wọn ẹ jẹ́ n kọ́kọ́ ṣe Islam yẹn náà ẹ jẹ́ n kọ́kọ́ ṣe Sufi yẹn náà ó wá wọnú Sufi ó wá ṣe fódìdí ọdún 7 àtòṣù 7 àtọjọ́ 7 ó ní ṣeṣẹ́ burúkú tẹ́ fẹ́ gbélé mi lọ́wọ́ ni mo lọ wọ aṣọ tuntun ẹ wá ní kí n padà lọ bó aṣọ òun kí n máa lọ fi yílẹ̀ ẹ ní kí n máa lọ yínú kọ́tà lẹ́yìn ìgbà tí mo ti wẹ̀ tí mo ti mọ́ tán òun ló wá ní gbólóhùn tó ní man lam yashrab mashrabana ẹni tí ò bá mú omi tá a mú yẹn lam yafhamu kalamana kò lè gbọ́n tá à ń sọ yé wa lam ya'rif ahwalana ìṣesí wa ó máa dàrú mọ́ lójú kò ní gbọ́ wáyé òun ló fi já sí pé Imam Ghazali sọ pé nítorí òun ṣe tó òun fi jáde kúrò láyé nìyẹn níjọ́ tó wá fẹ́ kú Imam Ghazali Abu Hamidu al-Ghazali ikú rẹ̀ yàtọ̀ ìgbésí ayé rẹ̀ yàtọ̀ ikú rẹ̀ náà wá yàtọ̀ débi pé fúnra rẹ̀ ló ti wẹ ara rẹ̀ ó sì sùn sínú aṣọ báyìí ó sùn sínú aṣọ báyìí yín sì ń dira rẹ̀ láti ẹsẹ̀ ń di ara rẹ̀ láti ẹsẹ̀ báyìí nígbà tó kú bí orí ó wá mú kọ́lámù ó wá kọ́lẹ̀ pé kúlí ìwọ òwe yìí máa bá mi sọ lí ikhwani fún àwọn èèyàn mi tí wọ́n wọlé torí pé àsìkò àjàlí ti tó báyìí òun ti ń kú láyé báyìí báyìí àmọ́ kí n tó máa lọ ìwé yìí mo fẹ́ fi ẹ́ ṣe mẹ́sẹ̀gì fáwọn èèyàn kúlí ikhwani sọ fún àwọn fábílì mi àwọn ọ̀rẹ́ mi àwọn alájọṣe àwọn tájọ́ ń gbèlú rọ̀ áó ní mayitan tí wọ́n wọlé lẹ́yìn ìgbà tóun bá dákẹ́ tán yìí tí wọ́n wà wọlé tí wọ́n wà rí pé òun ti kú wọ́n bà káó lí wọ́n máa wá sunkún léun lórí pé ẹni rẹ lọ o Imam Ghazali kú kẹ wọ́rọ̀ táó ní wọ́n máa ṣe rìsáwù wọ́n máa kẹ́dùn pé kò bá ti máa kú báyìí o bó láti ti rúrú ẹ̀ ó ní ìwé yìí máa sọ fún wọn pé àtẹ̀zùnúnà bí anni maitakum ẹ má rò pé òkú yín lèmi o mi ń ṣòkú bí tu tọ̀dọ̀ yín pé mi ń ṣe òkú ayé mi kì í ṣe àyè lásán òkú mi náà kì í ṣe ordinary òkú kan lastu zaka al-maita wallahi ó ní èmi kì í ṣe irú òkú bẹ́ẹ̀ tẹ̀ ń rò ana èmi tẹ̀ ń wò yìí òṣùfúrún mo dàbí ẹyẹ olóńgó wàhálà kọfàsì bọ́ọ̀dì tẹ̀ ń wò ńlẹ̀ tó sùn lẹ̀ yìí kéèjì lásán ni ẹ̀mí tí ń bẹ lára tèmi yẹn òṣùfúrún òun ni ẹyẹ olóńgó ti fò mo ti bọ́ sí mọ́lá àlà mo ti bọ́ síbi tí ẹ mọ̀ ó wá kọrin dílẹ̀ ọ̀rọ̀ pọ̀ mbẹ́ ọ̀rọ̀ ọjọ́ mi ni ìwọ tó bá fẹ́ sọ pé Sufi ò dáa mú date mú venue gba hall kò rẹ̀ gba instrument tó dáa ká dẹ̀ invite àwọn yàrá ká ṣe poster àtàsọ̀wùfú wọ́n al-Islam wọ́n àtàsọ̀wùfú ẹ bá a ṣíà rẹ̀.